àwọn ò lè ṣàkóbá fún mi nígbà tó jẹ́ pé àwọn ọmọ minor ni wọ́n àwọn ni mò ń lò láti fi ṣe movie mi ò ṣe ìjọba Èkó wọ́n fún wa ní approval mo lọ ń kó gbogbo àwọn ọmọ ní secondary school junior school bí mo ṣe ń sọ yìí kí gbogbo ayé máa gbọ́ for 8 years la fi ṣe ìwé ìwò yìí lórí African Magic àwọn ọmọ tó kéré tó dàgbà jù lọ́mọ 14 years 15 years tí gbogbo wa jọ ń sùn nínú igbó ní Badagry for good 6-8 years káwọn teachers tó ń kó wọn kọ́ máa gbọ́ àwọn òbí wọn ń tẹ̀lé. ẹ wo ẹ̀yin èèyàn gbogbo ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà kò sọ látọjọ́ yìí ọ̀dọ̀ Yínká Ayéfẹ́lẹ́ ló ti wá tú gbogbo àṣírí òun tó ti sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ wo ẹ má jẹ́ kí n tàn yín fídíò tẹ fẹ́ wò yìí ó tún lágbára ju gbogbo nǹkan tẹ ti ń gbọ́ nípa bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà farabalẹ̀ jẹ́wọ́ farabalẹ̀ tú a lot of secrets ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni bàbá Ìjẹ̀ṣà ló sọ pẹ̀lú Yínká Ayéfẹ́lẹ́ ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ tí subscribe ẹ bá mi wò sàlẹ̀ níbi tọ́kọ subscribe sí ẹ kílìkì lórí subscribe button yẹn ẹ jọ̀ọ́ ọ̀fẹ́ ni subscription o ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o nǹkan ayọ̀ báyìí lẹ́ ó máa fọwọ́ yín ṣe ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò náà. àti padà sórí rédà máa ń le ṣùgbọ́n níwòyí ìjẹ́jọ́ ẹ wà lóko òbí kan ń gbé ẹ tí ń ya sinimá lọ́wọ́ ó túmọ̀ sí wípé ẹ sì ní another chance second chance kó tó di pé eléyìí tó ṣẹlẹ̀ yìí kó tó ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ kó o láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ibi ẹ ti kọ́ṣẹ́ ìwé tẹ́ ẹ kà ìrìn àjò ayé yín àwọn ìlàkọjá yín ẹ sọ fún mi lẹ́ẹ̀kan wípé kì í ṣe léyìí nìkan Ọlọ́run kàn ní pé eléyìí kan tó jẹ́ kó dàbí ìgbà tí ó wúra jù ni àwọn àlàkọjá míì ti wà tó ti fẹ́ mẹ́mí lọ yálà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àti àbí ìgbà tẹ́ ẹ wọnú iṣẹ́ tíátà yìí fúnra ara yín ẹnu oníkànlá ti gbọ́ pọ̀n bàbá Ìjẹ̀ṣà kí ló kọ yín gangan. James Ọlárẹ̀wájú Omiyínká. James Ọlárẹ̀wájú Omiyínká. ò ní gbogbo àwọn èèyàn wá sọ di bàbá Ìjẹ̀ṣà yẹn. sẹ́yìn lẹ sọ̀rọ̀ ayín ní bàbá Ìjẹ̀ṣà. no bọ̀bọ̀ tiẹ̀ ní nígbà yẹn. bọ̀bọ̀. bọ̀bọ̀ ó wá láti ìlú òkè àwọn tó máa ń gbọ́n ọgbọ́n àgbọ́nsódì yẹn ó wá ra ìjà ó wá rí bookie right wá fall in love pẹ̀lú wrong person so gbogbo bọ̀bọ̀ ni bọ̀bọ̀ Ìjẹ̀ṣà àbọ̀ ńgbà tí kíní yẹn máa jáde. ṣé sinimá ni. nígbà yẹn sinimá ni àwọn sinimá àgbéléwò VHS ìgbà yẹn a fi ṣe fíìmù yẹn tá a pè ní Gẹ̀lẹ̀dẹ́. ok èmi ni mo kọ. ẹ̀yin lẹ kọ sinimá yẹn ń gbà yẹn ẹ pè ní Gẹ̀lẹ̀dẹ́. Gẹ̀lẹ̀dẹ́ òpin ìran. Gẹ̀lẹ̀dẹ́ òpin ìran. Gẹ̀lẹ̀dẹ́ ni mo wò láti Ìjẹ̀ṣà dẹ́kọ̀. Gẹ̀lẹ̀dẹ́ lẹ wò láti ilẹ̀ Ìjẹ̀ṣà lẹ wò dẹ́kọ̀ náà fi sọ yín ní bọ̀bọ̀ Ìjẹ̀ṣà. bàbá tí wọ́n máa dé ọ̀dọ̀ àwọn aráabí wọ́n bá yọ bọ̀bọ̀ kúrò kẹ́ ìbára kí mi tó jí wọ́n fi bàbá sí. wọ́n ti fi bàbá sí kẹ́ ẹ tó jí. ọ̀gbẹ́ni tí ò bá sí nílé ewúrẹ́ ń bí kan. ló wá di bàbá Ìjẹ̀ṣà. ìṣèbù sí nìyẹn. ọmọ ìlú wo nìyí. kí ló ń pa yín lẹ́rìn. kí ló ń pa yín gánà lẹ́rìn. bóyá kí n tẹ̀ bá sunkún ni béèrè yẹn tóbi jù fún mi náà ni mo ṣe sáré. ìbéèrè tí mo béèrè pọ́nmọ bo ni yín tóbi. ẹ bà mí lẹ́rù ni. bí ibo o. bí tí mo rẹpísẹ́ǹtì pọ̀. àwọn bíburú lẹ̀ ń ṣojú. tí n bá lọ sọ pé ìdègùn ni mo wà níbí kan kí ló fẹ́ sọ. àbí kí n máa sọ pé déédéé ẹ̀yin ọmọ ẹ̀gbá ìwà àlèbí mo kí déédéé yín ò gbèrè báwo ló ṣe fẹ́ ká ṣe yẹn. tí n bá dẹ́yìn pé ohun tèmi sọ ni pé ọmọ Nàìjíríà ni mí ibi tá a bá jọba lé lórí òun nílùú ẹni but Ilé Ifẹ̀ ni wọ́n forí mi sọlẹ̀ sí. ọmọ Ifẹ̀ ni ṣe é kì í ṣe ọmọ Iléṣà. ẹ má sọ fún yín ara tá a sọ nìyẹn ẹnu Ayéfẹ́lẹ́ Ìgbò problem kan tí mo ní nìyẹn. ọmọ Ilé Ifẹ̀ ni. kí lẹ rí. Ìjẹ̀ṣà ló ń rùn lẹ́nu yín. ṣé ẹ gbé Iléṣà ni. wọ́n fi sọ̀tẹ̀ mi ni. ẹ fi sọ̀tàn yín ni. wọ́n fi ṣe ọ̀tẹ̀ mi ni. bíi báwo. abádẹnu wọ ilẹ̀ aṣọ ilẹ̀ amọ́. ẹ dẹ tiẹ̀ dẹnu lé níwọ̀nba wọ́n fi Ìjẹ̀ṣà sọ̀tẹ̀ yín ni. bíi báwo. ẹnìkan lájọ kọ sinimá kan tí mo ní 25 scenes nínú ẹ̀ kódà èmi ni mo gbogbo àwọn props tó ń fẹ́ lò èmi ni mo arrange ẹ̀ títí dórí àwọn ìbọn kéékèèké tó ìtàn máa ń lò yẹn
palace Elégùṣì àná ní location yẹn bàbá wọn àná so wọ́n wá ní ká lọ tint irun wa gẹ́gẹ́ bí olè àwa 5 Pasuma Fada Yuton Saheed Balogun èmi àtẹnìkan ṣá mo wá late kí n tó débẹ̀ àwọn yẹn ti ṣe ẹni yẹn wá ní àwọn olórin star náà ní kò ní èmi náà mo wà mí ní karùn-ún wọn ní rárá o ọ̀dà èló la fẹ́ fi ṣe ó ní 2000 gbà ló bá fọṣẹ sínú ó fọṣẹ síbì kan bí tó ti ń ṣe mo ìnírun gbà yẹn kò ti gbà tí ó tó daṣálẹ̀ wọ́n fi ayọ̀ ó tó daṣálẹ̀ báyìí wọ́n ló mọ̀ ṣé kí n máa sọ̀rọ̀ lọ. máa sọ̀rọ̀ rẹ orí tó dán yìí náà ni mò ń wò pé òun náà lẹ fọṣẹ lẹ tíǹtì gbà yẹn. irun wà ń bẹ̀ nígbà yẹn. ìsìn ó ti daṣálẹ̀ báyìí. mo ṣe wá rí góńgó bíi sàárè ajá ìpèyé mi náà. ṣiríṣi àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á ti bí yín lóríṣiríṣi béèrè ọ̀rọ̀. yes àwọn èèyàn ní táwọn fẹ́ gbọ́ gangan ní tí ọ̀rọ̀ yín fi wá padà já sọ́pẹ́ gẹ́gẹ́ bí orin tẹ́ ẹ gbé jáde yìí ní tí mo sọ lọ́sẹ̀ tó kọjá ni pé àwọn tó bá jó lólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà kí wọ́n lọ sórí social media kí wọ́n lọ download orin yìí á jẹ́ ara contribution wọn sí ìdìde bàbá Ìjẹ̀ṣà omi Yínká. Ńbo la ti lè rí àwọn orin yìí ńbo ló wà tá a ti lè download ẹ̀. Fídíò ẹ̀ wà lórí. ok ẹ ti ya fídíò ẹ̀. Fídíò orin fídíò ẹ̀ wà akọ̀ǹdọ́gbọ́n sí náà ní o ṣàmọ́ nígbà tí bàbá ṣe mọ àbí bí ọwọ́ ikú ṣe mọ ló ṣe fi ń hàn orí ó wà lórí YouTube. kí ni orúkọ channel ẹ̀yin lórí YouTube? Bàbá Ìjẹ̀ṣà TV. Bàbá Ìjẹ̀ṣà TV. àti official Bàbá Ìjẹ̀ṣà TV. méjì ni. mo máa rí ẹ so then audio yẹn ti wà lórí all Spotify all platforms. pẹ̀lú àwọn jáde lọ́dún tó lè download tó lè ṣe. so ẹ ti ṣe tó sinimá mélòó sà? ṣe sẹ́yìn. bẹ́ẹ̀ ni. mo ṣe sinimá náà màá ṣe sinimá àá ṣe tó bí 10 rí. tó jẹ́ tiyín fúnra ara yín. rọ mo ṣe ti tèmi. ẹ máa ń báyàn ṣe ni. tó jẹ́ bóyá wọ́n kàn fún wa lówó pé kí n produce ẹ̀ fún wọn so but pé mo ti kópa ó ti pọ̀ but bó jẹ́ ti tèmi gangan torí taste mi high mi ìdẹ̀ kí n fẹ́ waste story torí gbogbo story mi Ọlọ́run máa ń fún mi láti kọ́ ni so mo máa ń wò pé táwọn India bá lè ṣe movie tó wọn century kìíní kejì kẹta táwọn ọmọdé ń rí wò kí ló dé tèmi náà ò lè ṣe quality kó wà lórí bóyá Netflix ni o kó wà lórí gbogbo àwọn platform tó jẹ́ pé àwọn èèyàn á lè máa wò ó irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi inú prison náà ni mo ti kọ story yẹn. bẹ́ẹ̀ tí ìyá. mi ò yá. ìyẹn lẹ ń sọ pé ẹ fẹ́ olùrànlọ́wọ́ fún. mo fẹ́ torí. ẹ fẹ́ ya sinimá yẹn. mo fẹ́ yá ó lè jẹ́ àríkà kọ́gbọ́n. ẹni ó dẹ̀ ní agbára gan. gbogbo tó ń béèrè yẹn torí ẹni mi ì ṣe. ẹ ṣe ń lè dáhùn sinimá yẹn ní ìdáhùn wà tẹ́ ẹ bá lè yá. tí n bá lè yá gbogbo tó ń bi mí yẹn àwọn ẹlòmíì á wo sinimá yẹn á sáré wọ mọ́ọ̀sì pé Ọlọ́run dáríjì mi mo ti sọ̀rọ̀ sọ ẹlòmíì á sáré wọ chọ́ọ̀chì pé kan báyìí ni mo dẹ̀ sọ gbogbo irú àwọn tó jẹ́ pé wọ́n kàn déédéé gbé fóònù nínú yàrá wọ́n máa sọ oríṣiríṣi àwọn náà ṣe ń tó ṣẹlẹ̀ lélẹ̀. ẹ ṣé kìí ṣe pé ẹ kàn fẹ́ kọ̀tàn míì lásán. irọ́ o. Bàbá Ìjẹ̀ṣà. ọmọ Èkìtì. mi ò kì í ṣe pé mo kàn fẹ́ kọ́ lásán. ṣé ká wá kó láti ilẹ̀ ń gbà yẹn àbẹ́ ẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. ẹ já kó láti ilẹ̀ àwọn aráalé fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ ní pàtó tó fi wá padà wá já sọ́pẹ́. ẹ ṣe rí mi ìfẹ́ ẹni tí máa ń béèrè lọ́wọ́ òṣìkà èèyàn ni pé ṣó o gbà pé Ọlọ́run wà tó bá ti lè dáhùn pé Ọlọ́run wà ọ̀rọ̀ tèmi ti dayọ̀. ìyẹn òṣìkà èèyàn. sàmọ̀ pé ó lè fi gbogbo ara sọ pé mo mọ gbá mo mọ kíní kan mi nígbà má bá fa ẹgbẹ̀dẹ kan lẹ́ẹ̀kan ẹni téèyàn bá sọ fún ẹ pé màá rán ẹ lẹ́wọ̀n ọ̀rọ̀ yẹn ló pa mí lẹ́kún nítorí mo wà ní police station ẹni yẹn wá sọ pé ìwọ ò ń ṣe báyìí sí mi ò ń ṣe báyìí sí mi ìwọ ò ń ṣe báyìí sí mi máa pẹ́ máa pogo ẹ̀ tí máa parọ́ mọ́ kọ́lọ́hún fìyà jẹ mí máa pa ẹ́ máa pogo ẹ̀ tó bá bẹ̀ mí títí tó bẹ̀ mí ní èjì ẹ̀sìn náà bóyá bí 40 something tó bá bẹ̀ mí tí mo gbọ́
wọ́n fún ẹ bí 27 bẹ̀rù máa kú sí. ọ̀rọ̀ yín ò yé mi o ẹ bá ń gbẹnu sí microphone yẹn dáadáa. ní police station a wà níwájú ọlọ́pàá àwọn ọlọ́pàá yẹn ń ṣe nǹkan kan. lórí ọ̀rọ̀ yìí. arábìnrin yẹn wá sí báyìí sí mi lọ́kàn wá ní ìwọ ìwọ ṣe báyìí sí mi ìwọ ṣe báyìí sí mi. ọ̀gá pa. wọ́n sì yẹn tí n bá fi kún tí mo sọ yìí kọ́lọ́hún fìyà jẹ mí ìwọ ṣe báyìí sí mi máa pa ẹ́ máa pògò ẹ̀ mo ti sọ pé gbogbo ọkùnrin tó bá bọ́ sí mi lọ́wọ́ máa finish wọn tó bá bẹ̀ mí tí mo kàn gbọ́ tó bẹ̀ mí tí mo kàn ṣàánú ẹ̀ wọ́n á fún ẹ 27 years mo bóyá ayé ìjẹ́ bóyá bí 48 pẹ̀lú máa kú sí dànù. ṣé ẹ jà ti tẹ́lẹ̀ ni. ẹ jẹ́ ajẹ́ kí ẹ jẹ́ ajẹ́ ẹ bá mi dókítà ẹ mọ nǹkan tí mo ṣe wá bí. mo mọ̀ pé sinimá yẹn máa di ṣíṣe tí n bá rí yín ẹ rí i pé pàṣẹ jókòó oríṣiríṣi kọ́ kò sí interview tí mo lọ tá a bá ṣe káyé rí wọn ò ní mọ̀ pé 75% àwọn tó wà lẹ́wọ̀n ni wọn ò mọwọ́ mẹsẹ̀. ẹnìkan béèrè mi bí pé yes or no ní pé ìgbà yes or no làwo. náà mo ṣe dáhùn pé I am not a pedophile I am not a rapist kádàrá ló fàbùkù kàn mí. ẹ sọ ní yorùbá bàbá bọ́mọ yorùbá àtàtà ní ṣe pedophile tẹ̀sán yẹn mọ̀ ti tóbi jù lóyìnbó. ẹ ṣe rapist ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tí ń gbọ́ wa ní o mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ dókítà mon ẹ ti sùn ní. mi sùn. ẹ mọ̀ wípé n tó bá fìyà jẹ̀yàn gbà mí ò ní gbóyìnbó ẹ̀ rí ọmọ ìlú òkè ò mọ tó ń pè ní rapist mi ò mọ tó ń pè ní pedophile ìgbà tó ṣẹlẹ̀ yìí náà ni mo gbọ́ kéèyàn ni mo fi kọ́kọ́rọ́ mọ́tò káàkì mo fi disflower ọmọ ọdún 7 káàkì irin. wọ́n mà ní fídíò wà tẹ́ ẹ ti jẹ́wọ́ pé tòótọ́ lọ ẹ ṣe oní sọ pé ẹ jẹ́ kí n ṣe fíìmù yìí mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ṣe rí ẹ̀rù ò bà mí nǹkan ló ṣe mí ẹ rí tí mọ́tò yẹn bá dákú sí títì tí ò ṣiṣẹ́ àwọn èèyàn á tún máa wá park wọ́n á ní kí ló ṣe yín wọ́n á ní mọ́tò ẹ̀ á ní wọ́n á ní mọ́tò yìí ni nǹkan ń ṣe mọ́tò yìí kì í ṣe mọ́tò ni nǹkan ń ṣe ẹni tó ní mọ́tò ni nǹkan ń ṣe ibi tí mọ́tò dákú sí yẹn tó bá pe Elísadé pé kó gbé tuntun wá. wọ́n á gbé mọ́ yín wá. tó bá jẹ́ pé engine láti dùgbẹ̀ pé dáwà fix ẹ̀ wọ́n na àwọn ò ní gbé wá ni. wọ́n á gbé wá. kankan ò ṣe mọ́tò ẹni tó ní mọ́tò ló rẹ̀ tó bá jẹ́ pápó ẹ̀wú tó wọ́ wà lọ́wọ́ ẹ̀ wọ́n lè bá ń bẹ̀. I mean, what is this? Hello Mr. Yinka Ayefele please help me kìnnìkan wọ́n á dẹ̀ gbé mọ́tò yẹn wá tuntun brand new wọ́n máa kówó yẹn síra wọn ni ọlọ́run máa fẹ́ ewu gbọ́yìn lọ́rọ̀ wa. ṣe rí. bàbá Ìjẹ̀ṣà ní fẹ́rẹ́fẹ́ torí àwọn aráalé á fẹ́ bá yín sọ̀rọ̀ o ọ̀pọ̀lọpọ̀ á fẹ́ pè láti béèrè ọ̀rọ̀ kó má dàbí ìgbà pé mò ń ṣẹ́gi ìbò wà ń ṣẹ́wélé ǹjẹ́ lẹ lè sọ ní ṣókí fún mi bọ́rọ̀ yẹn gan ṣe bẹ̀rẹ̀ tẹ́ ẹ fi kọrin torí orin tẹ́ ẹ kọ ìrìn àjò yẹn lẹ fi kọrin bí ò tiẹ̀ ju bí ẹ ṣe kọ́ nínú orin ṣé ẹ lè ṣàlàyé ẹ̀ ní fẹ́rẹ́fẹ́ ẹ lóúnjẹ ni wọ́n fi tàn yín ṣálátẹnujẹ ni yín ni. àtẹnujẹ náà wà ń bẹ àtọwọ́ tí mo gbọ́ ṣe mọ̀ pé nǹkan kan ló bí nǹkan kan mi kì í fẹ́ dọ̀tí obìnrin ni mo ṣe gbà pé mo fẹ́ ṣe sinimá yẹn. ṣé sinimá náà pè fún yín ní tilẹ̀ ń tọ́lọ́hún. bó ṣe rí nìyẹn níwájú ọba tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ ó ní mo ṣe sọ bẹ́ẹ̀ níjọ́ tí mo fẹ́ wọ prison nígbà tí mo dé prison mo wá sọwọ́ báyìí àwọn correctional officer ní ṣé kò sí sórẹ̀ yín ni mo ní rárá mo ní mo gbé fáìlì mi fọlọ́run pé torí gbogbo adájọ́ ayé ti dá wọ́n ní mo jẹ̀bi gbogbo àwọn ìka ti dá sí wọ́n ní mo jẹ̀bi. ṣùgbọ́n wọ́n lẹ́yìn náà padà ṣe fídíò tẹ́ ẹ sọ pé tòótọ́ ni ẹ dáríjì mí. ẹ ṣe ìgbà tí ìyá tó yà ni mo wò pé kí n dà bí ọgbọ́n bóyá mo lè ìkan nínú àwọn tó ń nà ẹ ṣe dóde kí n ṣe fíìmù yìí ẹni tó ń nà mí ló fẹsẹ̀ ta mí báwọn ni àlàyé má bá godmother agi tó bá ti bọ́ tako kan bẹ́ẹ̀ tó bá sọ pé kíní kan sọ pé ó ti gbọ́ kan sọ pé kó má bínú sóyè ẹ̀ sìn ibi tèmi ti wọ́n sẹ́ni yẹn èmi ò mọ̀ pé pákéjì ni ẹ̀gbọ́n mo ní torí wọ́n ní kẹ́ má bá godmother agi pé ṣe mọ̀ pé obìnrin ni tó bá ti jáde ń sìn kó kàn sọ pé ẹ má bínú tó bá sọ pé kíní kan wà ní ẹ má bínú má ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ò mọ̀ pé sẹ́tọ̀ pé ó ní kí n sọ pé ó ní tó bá kàn ti sọ̀rọ̀ pé má sọ pé kó má bínú pé wẹ́nì tó bá sọ kó má bínú pé so bó ṣe dé wọ́n ti la nǹkan mọ́ mi lórí wọ́n ti lù mí ní nǹkan lẹ́yìn ibi tí. mo ń bọ̀. bàbá Ìjẹ̀ṣà
àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé làákàyè wọn kún ju tiwa lọ mi ò sì fẹ́ kó dàbí ìgbà pé mò ń bo ohun tí ò sí aláàní sọ̀rọ̀ ṣùgbọ́n orin yìí ti ṣàlàyé gẹ́gẹ́ bí ìrìn àjò yẹn ṣe rí àwọn kan wá ń fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ wípé fọ́nrán kan wà tó jáde síta ń gbọ́ ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tọmọ ń bá yín bọ́ bàtà ẹ ṣe jẹ́ ká sọ briefly bẹ́ẹ̀ ṣe kúrò nílé ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ṣe débẹ̀ yín tó ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ ṣe sọnù orin àti bí ọ̀rọ̀ parí sí tó fi wá padà já sọ́pẹ́ àwọn kan sọ pé bóyá ẹ̀mọ́ ń tọ́pẹ́ yẹmí dúró lé lórí ìrìn àjò tẹ́dà là kọjá tó fi wá tọ́lọ́run ọba kó o yọ tó fi wá padà wá já sọ́pẹ́ ìletò yìí dúró lórí ní tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí nìyẹn àwa ti paṣẹ ìyẹn bá àwọn olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ wípé sinimá tẹ̀ ń sọ yìí ìtàn tó wà nílẹ̀ yìí bá a ṣe fẹ́ fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ gbé jáde tí kálukú ò fi wá mọ pàtó ìhìn tó ṣẹlẹ̀. ẹ ṣe rí gbogbo àwọn olólùfẹ́ mi tó ń gbọ́ mi náà ẹjọ́ téèyàn rò láàárọ̀ tí ò jàre bó bá rò lálẹ́ bákan náà ni ẹ má gbàgbé pé nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ ẹnìkan gbé sinimá kan jáde Yomi Fabiyi tó sáré àti ibẹ̀ yẹn wọ́n dàlú lójú ni ọ̀pọ̀ àṣírí ló wà nínú tó ṣẹlẹ̀ yìí kò sí nǹkan tí mo lè fẹnu sọ bàbá ṣe rí àwọn ọ̀jọ̀gbọ́n bíi tí nínú àwọn ọ̀rọ̀ tẹ́ bá mi sọ àjókòó akọ̀tàn yẹn nítorí mo fẹ́ kó jẹ́ ìdìdí tí n bá fi kún tàbí tí mo bá yọ kúrò mo fẹ́ kó jẹ́ ìdìdí bí mi ò bá sí mọ́ lẹ́ni á jẹ́ ẹ̀kọ́ àti ohun àtúwòtúnwò fáwọn nǹkan kan tó jẹ́ mo sọ nǹkan kan lẹ́yìn kan mo ní táwọn èèyàn bá wo sinimá yẹn ẹlòmíì tó ti sọ̀rọ̀ mi pé wọ́n sọ pé ṣe báyìí àyà ní Ọlọ́run dáríjì mi. ẹ sọ̀rọ̀ kọ́kọ́rọ́ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n wọ́n ní fídíò kan wà tó tí wọ́n fi CCTV rìkọ́ọ̀dù níbi wọ́n ti ń bá yín bọ́ bàtà. bàbá. ṣé dókítà náà ni ṣé wọ́n ìyẹn wọ́n hun ni àbí ara rìhásà ni. ẹ rí i pé Yomi Fabiyi ń jà gidigidi torí pé ó mọ ohun tó ṣẹlẹ̀ Abẹ́òkúta ni mo ti ń ṣiṣẹ́ mi ìmọ̀lẹ̀ princess rẹ̀. very good. it's over 8 years tá a ti rí wọn gbẹ̀yìn ó ní tó ṣe tá a fi lé nínú ẹgbẹ́ tá a fi lé nínú caucus mi ì ní sọ̀rọ̀ lọ́bẹ̀ mo ti ní mi ò ní sọ anything ẹ jẹ́ kí n gbó lè pẹ́ ó yá Ọlọ́run á ṣe mo fẹ́ ṣe sinimá yẹn sí sinimá ńlá tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kò sẹ́nu bí mélòó ni mo ti fẹ́ rojọ́ ṣé bí mo ti lọ jìyà ṣé bí mo ti dé ìyà oníyà kádàrá ló fàbùkù kàn mí tó bá jẹ́ pé mo gbọ́ sí Yomi lẹ́nu níjọ́ náà pé ẹnìkan fẹ́ meet mi kí n jẹ́ ká lọ ó ṣeé ṣe kí n bọ́ ó ṣeé ṣe kí n tún kú náà lọ́nà tírú nǹkan bẹ́ẹ̀ fi ṣẹlẹ̀ so gbogbo ń tẹ́ sọ yìí kò sí tí mo lè sọ ẹ lè gbọ́ àfi tí mo bá heart tó ṣẹlẹ̀ gangan nǹkan mẹ́ta ni mo gbọ́ tó jẹ́ kí n kó sí páńpẹ́ orúkọ gómìnà ìlú Èkó Babájídé Sanwó-Olú mo tún gbọ́ ọ̀rọ̀ owó lóye táwọn ọlọ́pàá béèrè pé kí ni mo fẹ́ fi kámẹ́rà mẹ́rin ṣe the full camera gbogbo kámẹ́rà mi ẹ̀ mọ̀ náà gbogbo ẹ̀ ló bá lọ wọ́n ya gbogbo fọ́tò ẹ̀ torí ọjọ́ ìní àìmọye tó ṣẹlẹ̀ tó ń gan ò mọ̀ táṣìírí tuntun rẹpẹtẹ èmi ò lè sọ nǹkan kan lórí rédíò káwọn olólùfẹ́ mi àtẹni tó ń ṣe mọ̀ pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í sọ̀rọ̀ ẹ wá o wọ́n kàn máa fi nǹkan bojú wọ́n lè máa ní ẹ máa sọ báyìí máa béèrè èmi ò kò ta mí lára ṣé bí mo lọ mo ti dé ẹ̀wọ̀n na your mate ibi tó ti máa gbàdúrà ò ti ní gbà prison ni mo mọ̀ ní tójú mi rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yọ pẹ̀lú ẹ̀wọ̀n ni mo fi ń sọ̀rọ̀ bàbá ẹ má ṣe hà kò sẹ́ni tó máa tẹ̀wọ̀n dé ibẹ̀ yẹn lè ẹ ní ṣẹ̀wọ̀n Ayéfẹ́lẹ́ àmín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹ ní ṣẹ̀wọ̀n àmín ẹ mọ̀ pé tó o bá ṣe àwọn kírímínà ti ń sọ lẹ́wọ̀n pé àṣẹ ni nà àwa la lọ sọ operation yẹn o ò lè purọ́ lẹ́wọ̀n àwọn ibì kan wà lẹ́wọ̀n tá a lè sọ síta o ò lè purọ́ fúnra rẹ̀ ló máa jẹ́wọ́ ṣùgbọ́n tó o bá ṣe hìhìn yẹn ló máa pa ẹ́ torí tó o bá ń jìyà ìmọ̀dí ká imagine kéèyàn mí ìkànnà kó fi gé ara ẹ̀ lọ́wọ́ kó dẹ̀ bu ẹ̀jẹ̀ sẹ́nu báyìí kó dẹ̀ máa fi ṣépè pé gbogbo ẹni tó mọ̀ bó ń ṣe débí báyìí ni kó ṣẹlẹ̀ báyìí ni kó ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ti dájọ́ ẹ̀ tó ti mú sẹ́wọ̀n tó ti wà ń bẹ̀ bí 15 years tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́. tó ń jìyà ìmọ̀dí. tó ń jìyà ìmọ̀dí
so àwọn nǹkan wọ̀nyí ẹni tí ò lọ kò lè mọ bó ṣe rí. Nǹkan ṣe mí ẹ má fi ṣàwàdà. bí ìfi ṣàwàdà. nǹkan ṣe mí ẹ wo bí ìgbà tẹ́ ń pẹ́ ẹ lẹ̀ ni ẹ fẹ́ sọ ẹni Yọ̀mí ló pè yín jọ́ náà lọ́hùn-ún tí ó bá jẹ́ pé ẹ gbọ́rọ̀ sí Yọ̀mí lẹ́nu ó ṣeé ṣe kó má ṣẹlẹ̀ ṣé ẹni tibí ló pè yín pé kẹ́ ẹ máa bọ̀ lóòótọ́ pé oúnjẹ ti rẹ́dì. bí mẹ́sẹ̀gì ló fi ránṣẹ́. text message. Are you in town? I have a job for you. Both friend náà ló ń fẹnu ara ẹ̀ sọ pé mo ti send message sẹ́ lórí Facebook, mo ti send sẹ́ lórí Instagram. Àsìkò àwẹ̀ láwa àwọn ọmọ mi ò sí around, kí ló ṣẹlẹ̀? Ó ní gbogbo ẹ wò ó ṣe rí kò sí tí mo lè sọ tó lè dàbí pé lọ ká ní pé ìjọba kíjọba máa lo adájọ́ mọ́ kí wọ́n máa lo lọ́ọ̀yà mọ́. kí ló dé. mo ti máa jẹ́ president ìlú ilé ni nǹkan tí máa kọ́kọ́ cancel ni pé ẹ máa lo bíbélì ẹ máa lo nǹkan kan tábàkàn ti débẹ̀ kò ní ìdìpọ́n gbóògùn wá ẹ kàn gbàbọ́n lọ́wọ́ ọlọ́pàá tó dúró tó ń ṣọ́ adájọ́ ó yá ẹ̀rọ mi sí tó bá jẹ́ pé lóòótọ́ ni mo ṣe báyìí kó mú mi ìbọn ẹnì kejì náà tó bá jẹ́ pé báyìí tó bá jẹ́ pé ìmọ̀ láàrin iwájú mi Yínká mo ṣe báyìí kí ìbọn yìí kó pa mí níjọ́ kẹta ìwọ náà kò sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ mo parọ́ mọ́ ẹ fi ilẹ̀ kò ní séèyàn lẹ́wọ̀n Ṣàngó kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ Ògún ò ní wojú anybody mo ti witness ẹ̀ rí ẹ mọ tó ń ṣe mí ẹ kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ yìí ni kádàrá máa fàbùkù kàn mí o bẹ́ẹ̀ ò bá léèyàn láyé ẹ wá ní mélòó lẹ fẹ́ kí n sọ tí mo bá sọ kan ẹ fẹ́ gbọ́ kejì tí n bá sọ kẹta ẹ máa fẹ́ gbọ́ ọ̀rọ̀ pọ̀ ntòun gan ò mọ́ pọ̀ èmi dákẹ́ torí pójú obìnrin torí mi ò kí hàn tó obìnrin láyé mi lọ ṣàwàdà lọ dẹ́rìn pòṣónú lọ máwọn èèyàn kúrò ní ipò ìrònú la rán mi mo ti wáyé rí bàbá ẹ fi tàwàdà lẹ̀ mo ti wáyé rí èmi ni mo mọ̀ iṣẹ́ tí wọ́n rán mi ni mò ń jẹ́ yìí sẹ́ni tá a wá rán níṣẹ́ pé kó lọ pa àwọn èèyàn lẹ́rìn á wá pẹ̀lú àwọn tí ó máa fi ẹnu bọ orúkọ àwọn èèyàn jẹ́ kò lè pọ́síbù káwọn olólùfẹ́ mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ mi ìmọ̀ tẹ́ bá ń gbọ́ mi níbi gbogbo all over the world àgbàlagbà tó ń sọ̀rọ̀ tó ń làágùn ẹkún ló ń sùn sẹ́ni téèyàn bá ṣe tó jẹ́ pé ó ṣe á máa rò lọ́kàn rẹ̀ bí ìyá ẹni lọ jẹ ò ṣe náà bọ̀n tí ò bá ṣe yẹn ló le jù àwọn àwùjọ tó ti waste pé ó kù díẹ̀ káwọn kan mú ó kù díẹ̀ kí ròsùn dosùn ó kù díẹ̀ kẹ́yìn pọ́n dórí mo gba endorsement 7 from January to April mo wá láti ìlú òyìnbó kí wọ́n parí advert fún Lagos State COVID-19 pé kí n dẹ̀ padà èmi mi ti ẹ̀ rójú ẹnì kankan mi ì rójú obìnrin mi ì rójú anything pé kí n ṣe tọ́ kí n dẹ̀ padà náà ni COVID-19 náà ni mo wá sí on the 19 náà ni mo kó sọ́wọ́. on the 19 lẹ lọ jẹun. ní the 19 náà ni mo lọ. ọmọ tán lẹ fi kọ́kọ́rọ́ já ń kọ́. ẹ má jẹ́ ń dáhùn bàbá ẹ má jẹ́ ń dáhùn ṣe rí. fídíò tí ó jẹ́ ti CCTV tí wọ́n ń bá yín bọ́ bàtà ń bẹ̀ ń kọ́. gbogbo yẹn pátápátá pákéjì ni ṣe báyìí ṣe bóun ló ṣe director ó dá kí ló dé tí wọ́n fi doctor fídíò ṣé mi ni mo sọ ní àbádájọ́ ilé yìí ò ń ṣe pé bóyá à ń sọ̀rọ̀ ṣe bádájọ́ wà láyé Justice Taiwo ó tún dárúkọ wọn lórí ètò adájọ́ ò kì í ṣe Father Christmas tó bá gbé síwájú ẹ̀ ló máa dá ṣùgbọ́n ẹni tó rán mi lẹ́wọ̀n mọ́ra ẹ̀ arímájèlé wà náà ẹ̀ níkọ́ ikọ́ ti san Yínká ò ti sùn májèlé ò sàn. ìbéèrè méjì ló kù tẹ́mi máa bi yín tí màá wá ṣe ojú òpó lẹ̀ fún àwọn olólùfẹ́ yín láti bẹ̀rẹ̀ ìbéèrè lọ́wọ́ yín. ìbéèrè àkọ́kọ́ ni wípé kí lẹ̀ṣẹ̀ gan-an tẹ́ ẹ lè ṣẹ̀ tí wọ́n á fi dúnrún mọ́ yín tàbí parọ́ tó tóbi báyìí mọ́ yín. ìbéèrè tó dáa lẹ béèrè. ẹ ṣe princess tẹ́lẹ̀. doctor sá. ẹ jọ ń fún ọ lẹ́gbàá kì í jẹ́ kẹ́gbàá ó níyì àti kọ script àwọn kókókókó tẹ́ ń béèrè yìí gan làwọn èèyàn fẹ́ gbọ́ tí wèrè bá rojọ́ wèrè kan ló máa dá
òun náà lẹ́lẹ́dàá tiẹ̀ ibi tí n bá ti parọ́ mọ́ ẹlẹ́dàá sáré fìyà jẹ mí pápápá pẹ̀lú tí mo ti jẹ́ ẹ méjì àti ìtúsù dẹ́tàlẹ̀ kòkò ìbéèrè tẹ́ béèrè ìbéèrè dáadáa ni àṣà nídìí tó fi wá tó fi ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi ẹ jẹ́ àwa ẹ rí di náà ẹ mọ̀ pé ọlọ́run nǹkan máa ṣe mí o ó dàbí kí n ti máa ya múvì yẹn kí n ti wà lóko àti kọ́ àti ṣe gbogbo ẹ̀ kí wọ́n wá rí i pé gbogbo ẹ̀yin obìnrin ayé ọmọ yín ò ní kó sọ́fìn ẹ̀yin lẹ bí wa ẹ̀yin lẹ ní wá ṣùgbọ́n kàdá ń bẹ nínú ìrẹsì mo kí yín bí èèyàn bá ní torí pé ọkọ̀ ló pa òun ọkọ̀ gbá òun ò ní ọkọ̀ mọ́ ọkọ̀ náà ni wọ́n fi gbé lọ sí hospital mi ò kóyan yín kéré ẹ̀yin obìnrin ṣùgbọ́n àwọn kan ń bẹ tá a gbọ́dọ̀ bá dòwò pọ̀ àwọn èèyàn kan dájú ó dá ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì yín tí ọ̀gá ọlọ́pàá kan bá sọ pé bàbá Ìjẹ̀ṣà you have to forgive me I have offended your spirit tomorrow is Wednesday I'm not coming to work I'm going to church I don't know how I'm not her fan so she just came ẹ̀dẹ̀kàfilẹ̀ bàbá mi torí ẹni mi ṣe interview torí pé ẹ̀yin lẹ pè mí ó bá mi lára mu mo ti lọ jìyà yẹn kì í ṣe pé mo fẹ́ wá wí. now ibi tí mò ń bọ̀ tí mo fẹ́ ká parí ẹ̀ sí káwọn tó wà nílé tó máa bí yín léèrè ọ̀rọ̀ ni pé ó ti wá já sọpẹ́ báyìí ẹ ti lọ ẹ ti bọ̀ ẹ bọ́ ọmọ jẹ́ bó o lẹ ṣe bọ̀ ṣe ẹ sáàfù jail time yín pé ni àbí ẹ kàn rí àánú gbà. irọ́ ọjọ́ wọn tó ṣẹlẹ̀ rè torí life imprisonment ló fẹ́ fún mi ó já sọpẹ́. ṣùgbọ́n nígbà tí wọ́n wá lọ sápìl ni wọ́n tún wá da gbogbo nǹkan yẹn nù pé mi ò rape wọ́n yọ rape kúrò wọ́n yọ defilement kúrò wọ́n yọ gbogbo ẹ̀ wọ́n ní ṣùgbọ́n torí pé mo fọwọ́ kan ọmọ yẹn pé harassment ni òun ni wọ́n á fún mi ní ọdún 5. ẹ dẹ̀ sáàfù ọdún 5 pé mo sáàfù ẹ pé ọdún yín pé pérépéré lẹ fi kúrò ńbẹ̀. kódà mo pé ìgbà tó pé ni wọ́n tì mí ta kò lè lè ojú mi rí. 08032321059 08077771059. ìbéèrè wo lẹ fẹ́ bi bàbá Ìjẹ̀ṣà olólùfẹ́ yín ni ṣùgbọ́n ká tó lọ bẹ̀ yẹn náà ẹ jẹ́ kí n kọ́kọ́ fàsìkò yìí pàrọwà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà àtẹ̀yin olólùfẹ́ òṣèré orí ìtàgé ó ti lọ ó ti bọ̀ ó ti kọ́ ẹ̀kọ́ ó sì ti kọ́gbọ́n bó o ní ó ṣe dìde padà má sunkún má bọkùnrin jẹ́ bó o ní ó ṣe padà ó fẹ́ ṣe sinimá ẹ̀ ó dọwọ́ yín ó dọwọ́ Ọlọ́run o àtìlẹ́yìn yín ńlá ń fẹ́ láti tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yìí bàbá Ìjẹ̀ṣà má bọkùnrin jẹ́. hello. ẹ kú dédé àsìkò yìí o. fún ètò yẹsà. orúkọ yín bọ̀lẹ́ tí ń pẹ̀. mo bá wọn dúpẹ́ gan ni o. mo bá wọn dúpẹ́ o. kódà mo gbé ètò wọn tẹ̀mí gan mo lè sun ẹkún. mo bá wọn dúpẹ́ mo ò tẹ̀lé rí rẹ́wọ̀n lágbára Ọlọ́run. àmín ẹ ṣé. mo bá wọn dúpẹ́. ẹni tó burú jù láyé ni kí èèyàn ó dúró àparọ́ mọ́ ni takoni lójú ẹni kó tún máa béèrè pé bàbá Ìjẹ̀ṣà ṣé bàbá máa wá máa parọ́ mọ́ ẹni ẹni tó ń parọ́ mọ́ èèyàn tó tún wá ń sọ pé ṣé màá wá máa parọ́ mọ́ ẹ Yínká Ayéfẹ́lẹ́ mi lè parọ́ mọ́ ẹ náà àwọn òde ń sọ pé ṣé màá wá máa parọ́ mọ́ ẹ nígbà tó sì mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ. hello. ẹ bá lẹ́sà. ẹ kú dédé àsìkò yìí. yes sir. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbà àkọ́kọ́ ní tí màá wọlé torí mo sọkún gbà tí mò ń gbọ́ púrógíráàmù bàbá yìí. orúkọ mi ni Evangelist Adédìran láti Sẹ̀lẹ́rìnbó. ṣèbí nítorí ògo ni o nítorí ògo ni òun tójú ológo bá rí o nítorí ògo ni. ẹ má jẹ́ parọ́ fún yín sà ìwú tó tún tèmi náà ti rí nílé ayé mi tí n bá ní ìtẹnubọ̀ tí n bá ní ìwà Ayéfẹ́lẹ́. ẹ má sunkún mọ́. iṣẹ́ ní nǹkan tójú bàbá yẹn rí mo gbàgbọ́ wípé nítorí ògo tí bàbá yẹn ní ni. ṣé ìgbà tí mo sọ fún yín yé sà ẹ jọ̀ọ́ ẹ àpíìsì àwọn èèyàn ẹ fi àkáǹtì nọ́mbà síta ohun tí irúwa náà bá nípa kò bá jẹ́ tọ́rọ́ kò bá jẹ́ kọ́bọ̀ a fẹ́ kí fíìmù yẹn jáde
ó máa jáde lágbára Ọlọ́run á Ọlọ́run. ṣe Ayéfẹ́lẹ́ lọ́wọ́ Ọlọ́run á ran bàbá yẹn lọ́wọ́ ẹ̀mí rẹ̀ ó kù lágbára lọ́wọ́ àwọn aláàánú á dìde nítorí ògo ni o lágbára Ọlọ́run. nítorí ògo ni Ẹ ògo ṣeun. tí wọ́n rí pẹ̀lú bàbá yẹn ló fẹ́ kókò yẹn wọlé lójijì Ẹ ṣeun. ìrọ̀lẹ́ ni wọ́n ń pa Ẹ ṣeun. ẹnikẹ́ni tó bá fi fi san ire ibi òní kúrò nílé according to Bible says. ẹ ṣeun sá. hello. hello. Hello, ẹ kálẹ́ o. ẹ kú dédé àsìkò yìí o orúkọ yín bọ̀lẹ́ tí ń pè. Ẹni square ló ń sọ̀rọ̀ láti ìlú tuntun. ìlú tuntun lẹ ti ń pè yìí. Bẹ́ẹ̀ ni sà. ok ìbéèrè Ní yín. olóòjà áfíà àtúnlẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé bàbá Ìjẹ̀ṣà. Wọ́n kó ewu àkóyọ Ọlọ́run ṣeun. Mo bá wọn dúpẹ́ ogun tó ti ṣe òní gbé rí mọ́ o. Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run á gbé wọn dìde ní agbára Ọlọ́run. Mo bá wọn àtìlẹ́yìn yín dúpẹ́ o, wọ́n kú oríire o. àtìlẹ́yìn yín àtìlẹ́yìn ẹni olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà ńlọkù báyìí o. hello. 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 yes sir. Hello. yes sir. Hello. ẹ kú dédé àsìkò yìí orúkọ yín sà ẹ yí rédíò yín lẹ̀. Ọláṣílẹ̀ ló ń sọ̀rọ̀ láti Ìjẹ̀bú-Òde. yes sir. Àwọn èèyàn mò ń wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn. Ẹni ìjà òde bá ní pín rẹ̀ lọ́kùnrin. Ìjọ tí wọ́n bá parọ́ mọ́ èèyàn, èèyàn máa mọ nǹkan tó jẹ́ òun rí. Ìjọ tí wọ́n bá ń sọ nǹkan téèyàn ò ṣe, èèyàn máa mọ̀. Ṣùgbọ́n ẹja bá bàbá Ìjẹ̀ṣà dúpẹ́. olúwa ṣe. Títí wọn kò ní gbé lórúkọ Jésù. àmín. Ìjọ tí àwa rí orú ẹ̀, ìjọ yẹn la mọ̀ pé ayé wà. Nǹkan téèyàn ò ṣe tí wọ́n dẹ̀ ń sọ pé ó ṣe tó dẹ̀ ń takò mí ní station níwájú DPO ọ̀rọ̀ tí mi fọwọ́ mọ̀ sẹ̀. So táyé bá fẹ́ mú èèyàn àní kò sínú pàkúta ayé lórúkọ Jésù o. àmín. Bí bàbá Ìjẹ̀ṣà Bàbá. wọ́n kàn kó tẹ̀síwájú ayé wọn. ní sùúrù ní Wọ́n á sùúrù. ránú gbà o. àmín àmín. Bọ́lá ìyàwó. ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù. ọkùnrin ni ọmọ bọkùnrin jẹ́. hello. hello. lẹ́dàá mi lọ jà. hello. hello. Hello, ẹ kálẹ́. yes sir. Adélọ́dà sí mi láti lè. Mo bá bàbá yẹn kẹ́dùn pọ̀. Kò sí èèyàn tí a gbọ́ tó bá jẹ́ àgbàmọ́ tó lè jẹ́ ẹ̀ tó lè lórí tẹ̀tẹ̀jẹ̀ ní fọ́nà rẹ̀ á kà ní. Ìgbà má sunkún mọ́ bàbá Ìjẹ̀ṣà. Ọlọ́run ti gbèjà yín jà. Ṣé ọ̀dà kan ní? Ó ní lédè tí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀. Ìbáwọn tó ṣe lé náà kájú sáyé. Ọ̀dẹ̀ kí kálukú náà máa rántí gbogbo nǹkan tó bá ṣe pé òun bímọ o. Àtàkùn kò lè kọ́ mẹ́wọ̀n náà dùn. Bàbá Ìjẹ̀ṣà ọ̀nà ẹ̀tún láti ní. Àwọn kúnyìn ká sá. ẹ kú iṣẹ́. Ṣé rí gbogbo question tẹ́ bí wọ́n lè rí wọn lè dáhùn. Bísí ni wípé wọ́n ti ní project fún kínní yẹn. Ẹ jẹ́ kó ṣe nǹkan tó fẹ́ ṣe jáde kí gbogbo wá support wọn láti bá wọn bò ó kára. Láti lè help wọn ní láti get him back on track. Ọ̀rọ̀ náà ló wà lẹ́yìn náà lọ́wọ́ ká. Ẹ kú iṣẹ́. Bàbá Ìjẹ̀ṣà ṣé téèyàn bá fẹ́ ṣé sponsor tó máa gbé tán lẹ̀ ń wá àbí láti fọwọ́sowọ́pọ̀ kẹ́ gbé fíìmù yìí jáde. ẹ wo bó jẹ́ pé èmi ò wá pé dandan kan wá kó jẹ́ pé àwọn investor tó yẹ pé àlè torí mo fẹ́ ṣe dáadáa kì í ṣe pé mo fẹ́ ṣe fún generation yìí nìkan nǹkan bẹ nínú mi nínú tó ṣẹlẹ̀ yìí tẹ́ni tó bá mi ṣe fagan ò mọ̀ ok ẹ gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ ó dáa ẹ jẹ́ kí n sọ kankan ó kàn jẹ́ pé mo dákẹ́ bó bá ṣe ń bú mi tó ń sọ̀rọ̀ mi ì sọ̀rọ̀ mo mọ̀ dí tí mi ì fi sọ̀rọ̀ nítorí pé n ta bá ti mọ̀ ta bá ti gbọ́ n ta bá ti mọ̀ wọ́n ní Dàmọ́lá Adékọ́lá ó kọ statement pé lóòótọ́ lòun bọ́mọ yẹn sọ ara àwọn tó ń bọ́mọ yẹn sùn yẹn tó jẹ́ boyfriend ó ní ṣùgbọ́n òun ò befriend di minor ó nítorí minor kì í lákàntì ó ní kò dé kí n ní Instagram ẹ̀yin tẹ́ gbọ́rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ sí ń bẹ̀ inú sẹ́ẹ̀lì ló ti sọ́tọ́jú kò mọ̀ mí ó ń sọ fáwọn èèyàn kò mẹ́yìn mi àwọn ọlọ́pàá Nàìjíríà tíjọba bá lè láòdù wọn díẹ̀ a máa gbádùn ọlọ́pàá Nàìjíríà o ọlọ́pàá Nàìjíríà wọ́n máa ìjọba train wọn o kankan ló ń ṣẹlẹ̀ o tí àwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ tó máa fẹ́ ṣiṣẹ́ ǹjẹ́ mọ̀ pé ibi tó fi mí sí nínú pàǹtí àárín àwọn ọlọ́pàá tá a rò pé criminal ni wọ́n ẹ wo ọlọ́pàá Nàìjíríà. wọ́n gba information. ṣé ẹ mọ àlè mọ kankan wọ́n kàn sọ pé àwọn àfi síbi àwọn ẹ bọ́ síbi àwọn ọ̀dà asílẹ̀kùn fún mi wọn kálukú so everybody wá ń jábọ́ lọ
bọ́bọ́ yẹn wá sọ pé tẹ́ bá wá mú mi kúrò ń bí máa já nǹkan tàbí lè fi jó èmi ò befriend minor because ó lákàntì mo dẹ̀ ń send owó sí o Dàmọ́lá ló sọ bẹ́ẹ̀ Adémọ́lá ẹ sọ pé mi ni mo sọ bẹ́ẹ̀ nínú prison tó ọmọ yẹn ò lẹ́bi torí kò befriend di minor báwo lọ́mọ ṣe di minor gbogbo tẹ́ fẹ́ gbọ́ ẹ jọ̀ọ́ ká ní mo ní tí mo lè ta ni mi ní bèrè wọlé nǹkan máa kàn sáré ṣiṣẹ́ yẹn tá a bá wá ṣe é tán gbogbo àwọn òsìkà ẹ̀rí gbogbo wọn sá lọ ni àwọn tó wá bẹ̀bẹ̀ ń prison ńkọ́ ṣé mo tún purọ́ Kirikiri correctional center ẹni tó ẹ̀dì ẹ̀ ń sìn Chief Ayétìlọ́tán mo parọ́ mọ́ yín ẹ̀yin lẹ́wà ń bẹ̀ nígbà táwọn ọmọ yẹn wá tán ní wọ́n kàn ní ká máa kọ nǹkan lórí nẹ́ẹ̀tì fún yín ní àmọ́ yín rí ẹ̀rẹ́ èpù wa o wọ́n promise 1,250,000 wọ́n dẹ̀ láwọn máa fi wá sínú movie tí mo bá tún parọ́ kẹ́lẹ́dẹ̀ tó fi yà jẹ mí bàbá Ayétìlọ́tán tí mo bá parọ́ mọ́ yín ẹ text message sáyé fẹ́lẹ́ pé Ìjẹ̀ṣà máa parọ́ èèyàn sáà ní lọ sí prison kò má ní gbogbo rẹ́kọ̀dù ẹ tó bá wá gbogbo message gbogbo ẹ kò sí security tó wà ní prison kò sí Lasso Rock so èmi ò fẹ́ tí máa ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ bá mi bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ mi kì í ṣe pé mo fi ṣègbéraga ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé yẹn náà ni máa ṣe tí mi ò bá ṣe kò lè èmi ní nǹkan ṣe kì í ṣẹ̀yìn. kí ni fóònù nọ́mbà yín. fóònù nọ́mbà mi. àbí báwo la ṣe fẹ́ ṣe. Ọlárẹ̀wájú omi ọlọ́ra pẹ̀lẹ́. kí lẹ sọ pé kí lẹ béèrè fóònù nọ́mbà mi. fóònù nọ́mbà. ok 080. so ìrántí ní sùúrù. mo rántí. farabalẹ̀. kí ni fóònù nọ́mbà ẹ. 08032420000. farabalẹ̀. ọ̀gá. mo bàbá yín kí mo bá ti rẹ́rẹ́ ohun tó ṣe. àárọ̀ gbogbo mi ìpàdé àdúrà. bí eré orí ìtàgé kan ṣẹlẹ̀ nínú kulu tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ ẹ rí i pé nọ́mbà tí bàbá Ìjẹ̀ṣà pè ní ìsìn kò pé kò rántí nọ́mbà yẹn ó kàn dìde fúnlẹ̀ mo ṣáà ti ní kán bá mi tẹ̀lé ẹni ìjà ò bá ní pèrè ẹ̀ lọ́kùnrin ẹ bá mi pààrọ̀ wà fún bàbá ẹ máa bọ̀ farabalẹ̀ ó ti délẹ̀ náà nọ́mbà tó o pè ń sìn ní sùúrù kí ni nọ́mbà yẹn ibi táláàánú àti Ọlọ́run ò tún ní jẹ́ kárí nǹkan tí aláàánú á fẹ́ ràn yàn lọ́wọ́ téèyàn ò tún ní rántí mo gẹ̀ẹ́tì pé mo rí i pé o gẹ̀ẹ́tì ara ẹ mọ́ ìbéèrè tẹ́ ní táwọn ará ilé ti ń béèrè ní táwọn ará orí social ṣẹ́rin tó wá burú jù ní wípé àwọn ará social media yìí ó lè jẹ́ 100 naira ni wọ́n fi ra data intelomii ti kọ sí bíbá yìí tẹ́ ẹ bá kà á èèyàn ò ní lè sùn. náà ni mo ṣe sọ pé ẹ má bọkàn jẹ́ ṣẹ́rí gbogbo ẹ̀yin kẹ́ ẹ send message no àní àwọn tó ń gbogbo àtọ̀rẹ́ gbogbo yín ni mo máa dá lóhùn ṣẹ́rí mi ò bẹ́ nìkan kan jà àbí ẹnìkan ṣe kíníkan bí ó ṣe rí lọ́kàn yín lẹ́sẹ̀ ń ṣe ọ́ ní ìbínú ṣùgbọ́n ẹ kàn fún mi láàyè kẹ́ support mi kí n ti béèrè yẹn ẹ wá lè farabalẹ̀ pé ẹ máa wá béèrè lórí net pé ó yá ṣe nǹkan tó sọ ìsopurọ́ ṣé lè tẹ ìbú tá àwòrán ìsopurọ́ torí mi ò ní yín jẹ. ṣé ti wá mọ nọ́mbà yín báyìí torí nọ́mbà tẹ́ pè lẹ́ẹ̀kan yẹn ò kọ̀rẹ́ẹ̀tì ẹ farabalẹ̀ pé nọ́mbà yín. nọ́mbà wo lẹ. tẹlifóònù nọ́mbà yín torí àwọn tí Ọlọ́run bá fẹ́ lò fún yín àbí àkáǹtì lẹ fẹ́ ká fi síta. ok báǹkì wo lẹ ń lò. Zenith Bank ṣé mà àkáǹtì yín lọ́wọ́lọ́wọ́ báyìí. mo mọ̀. kí ni àkáǹtì nọ́mbà yín. ẹ jẹ́ kí n kọ́. ok. bàbá Ìjẹ̀ṣà kí ni àkáǹtì nọ́mbà yẹn. 1004. 172. 172. 971. 971. Zenith Ọlárẹ̀wájú omi Yínká. ẹ pe àkáǹtì yẹn lẹ́ẹ̀kan sí. ẹ pe àkáǹtì nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 1004. 1004. 172. 172. 971. 971 Ọlárẹ̀wájú omi Yínká. ṣùgbọ́n àwọn tó bá fẹ́ pè yín láti bá yín sọ kúlẹ̀kúlẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ya fíìmù yẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ ya sinimá yẹn nọ́mbà wo ni wọ́n lè pèsè tó jẹ́ fóònù nọ́mbà yín tẹ̀ ń lò tó sì ní WhatsApp.
tó ní WhatsApp. àbí èyí tẹ́ ẹ̀ lò fún WhatsApp yàtọ̀ sí bí èyí tẹ́ ẹ̀ fi ń gba call. Bàbá Ìjẹ̀ṣà come back now. Fóònù. ó dẹ̀ dákẹ́ lọ. Are you okay? mo wà okay. ẹ wà okay lágbára Ọlọ́run. àmín. phone number yín. okay 080 2345. ṣebí ti WhatsApp ni. lójú ẹlòmíì àdàbí ìgbà tẹ́ ń ṣe tíátà ni. rárá mo ní 080 2345 8208. 8208. old number mi náà nìyẹn tí ìgbà tí mo jáde yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá activate. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 080 080 2345 2345 8208. 8208.